àṣírí tí wọ́n kó àwọn ìyá Ọ̀ṣun àti babalóòrù mẹkáníkì àti wọ́n kó wọn jáde kúrò nínú kóòtù. Kí ni nǹkan tí ń ṣẹlẹ̀? Ní tí ó ṣẹlẹ̀ ni pé ní àárọ̀ ìgbà tá a kọ́kọ́ dé sí kóòtù láàárọ̀ yìí tí kóòtù jókòó tí wọ́n pe kéèsì wa. Ilé ẹjọ́ adájọ́ discover pé nínú fáìlì ilé ẹjọ́ àwọn application méjì ló wà bẹ́ẹ̀, motion méjì tó jẹ́ bail motion, application fún bail àwọn defendants ó wá jẹ́ méjì tó jẹ́ pé different lawyer ló fáìlì méjèèjì. So ìgbà tó rọ̀ dẹ̀ ti rí báyẹn as a matter of law àwọn application méjèèjì ò lè fly simultaneously, so it is best for court láti direct wọn pé kí wọ́n withdraw ọyọ kan so that àbí kan consolidate méjèèjì papọ̀. So ìgbà tí court wá bẹ̀rẹ̀ pé okay application méjèèjì yìí ẹni tó file ìtàkọ́kọ́ òun dà, a discover pé lawyer tó file ìtàkọ́kọ́ kò sí ní around. Application tí lawyer yẹn àkọ́kọ́ yẹn dẹ̀ file òun ọjọ́ tí wọ́n file ẹ̀ òun ni on the 2nd of August. The second one tí àwọn lawyer méjèèjì tí wọ́n wá represent àwọn defendant táwọn wà lórí ìjókòó òun wọ́n file ẹ̀ ní on the 8th of August. ṣàdẹ̀mọ̀ nínú òfin pé when two equity clashes the first in time will prevail. So ó ti wá di pé ìsídà kan fọwọ́ mú kan kánjú kan lẹ̀. So tí wọ́n bá àwọn lọ́ọ̀yà ẹ̀kan bá náà fẹ́ withdraw èyí tí ó jẹ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ file ní on the 2nd yẹn kò lè ṣeé ṣe látara pé lọ́ọ̀yà tí ó file ẹ̀ gangan òun ló ní agbára àti ẹ̀tọ́ lábẹ́ òfin láti inú òun withdraw application òun. And kò dẹ̀ sí any proof or any evidence before the court bóyá lẹ́tà ni àbí kankan pé ẹni yẹn ti withdraw application yẹn. So for that reason court will need àti wò ó pé tó kí la fẹ́ ṣe in the circumstance. Court bí wọ́n pé tó kí ni ká ṣe. Àwọn counsel àwọn ọ̀gá wa US imam àwọn náà ṣàdá sí pé tó in the circumstance kì í ṣe problem complainant pé problem àwọn defendant they should be able to settle it themselves. So nígbà tó rí bẹ́ẹ̀ àwa bíńdà pé àwa náà fẹ́ peace a dẹ̀ fẹ́ kí kóòtù fi ìyá Ọ̀ṣun àti ẹnì kejì kalẹ̀ lónìí. Àwa lọ́ọ̀yà complainant Okuta gidi gan la hit àwọn lọ́ọ̀yà ti bí pé ẹ sọ fún kóòtù pé kán bá yín stand down case yìí kẹ́ fi opportunity àti pé lọ́ọ̀yà tí ó fáìlì ìtàkọ́kọ́ tó fẹ́ dá wàhálà kalẹ̀ because tàbá rí yẹn yanjú wọn ò dá wọn padà sí prison látùmú déètì mi. Ṣùgbọ́n là pé ẹ̀bẹ̀ tó ti pọ̀ tí bàbá wa Okuta gidi dẹ̀ náà ti yọ́nú sí wọn àwọn ti foríjì wọn wípé ká jẹ́ kí peace reign. That is why táwa náà fi wò ó pé ọ̀nà tá a tún lè gbé gbà wà. Àwọn ìyá Ọ̀ṣun pé ẹ sọ fún ilé ẹjọ́ pé kán stand down case yìí òun ni kóòtù fi wá stand down case nígbà tán make application yẹn. Kóòtù wá stand down case ní exactly 10:15 ní kóòtù stand down case yẹn. Kóòtù dẹ̀ resume ní exactly 11:20. Gbàtí kóòtù resume ó di pé lọ́ọ̀yà tí ó fáìlì application tí wọ́n date tí wọ́n fáìlì ní on the 8th yẹn wọ́n ti pè é òun náà ti dé date ní on the 9th tí wọ́n fáìlì ní on the 9th wọ́n withdraw ẹ̀ wọ́n wá move èyí tí wọ́n date ní on the 8th yẹn òun ni wọ́n wá move. Gbàtọ́ move application wọn prosecuting counsel òun náà ó dìde ó sọ̀rọ̀ nípa counter affidavit tí wọ́n file in response to their bail application. So wọ́n argue wọ́n underbrate. So at the end of the day court in the interest of justice court tún need àti stand down case yẹn again for the second time. So wọ́n tún ní àwọn fẹ́ kọ ruling pé kí everybody kí wọ́n lọ jókòó náà kí court fi kọ ruling. Court to rise. So everybody ṣáwà I drove for like 1.5 hours kó tó di pé kóòtù jókòó padà. So ìgbà tí kóòtù jókòó padà kóòtù ní tó ìdájọ́ òun lélẹ̀ kóòtù wá ka ruling ẹ̀ in respect of the bail application tí wọ́n file. Ìtí kóòtù dẹ̀ sọ kóòtù grant àwọn méjèèjì ní bẹ́ẹ̀lì temporary bail ni kì í ṣe pé wọ́n ti kéèsì tán gbé wá kì í ṣe pé ó ti parí yányán. That's not the final judgment.
wọ́n kàn fún wọn ní bail temporarily for them to have prepared themselves for trial. So ìgbà tó fún wọn bail wọ́n ní kí wọ́n mú ṣọtí méjì wá. Ìkan gbọ́dọ̀ jẹ́ ẹni tó bá wọn tán pẹ̀lú ẹ̀jẹ̀. So in the sum of 200,000 naira, base sum only 200,000 naira fún each shorty. So bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. Then àwọn shorty yẹn gbọ́dọ̀ reside within jurisdiction of the court. That is wọ́n gbọ́dọ̀ wà ní agbègbè kóòtù yìí. Kì í ṣe àwọn shorty tí ó wá láti ìlú kan àbí ìlú míì. So bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. So ni wọ́n ṣàfihàn wọ́n wá nítò kóòtù wá adjourn case sí September 26 ní déètì tí wọ́n adjourn case sí. So ní 26 yẹn tọ́lọ́n bá kọ́ wọn mọ́ ṣe nígbà tó yẹ pé bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ débi pé àwọn bàbá Okuta Agídí fi padà foríjì wọn yẹn complainant tí wọ́n fi náà wọ́n fẹ́ kí wọ́n kàn wọn ò ṣe kéèsì yẹn mọ́. Ṣẹ̀dẹ̀ mọ́ pé nígbà tọ́rọ̀ ti rí báyìí kì í ṣe pé kéèsì ti tán finally wọn ò tí withdraw case. So àwọn tó wà ní social media káwọn náà jọ ẹ má tún ta epo sí kinní yìí because the moment ẹ bá tún wá ń sọ̀rọ̀ tẹ̀ ń bú gbá tẹ̀ ń bú àwo ṣe understand ẹni tó ti gbẹ̀bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n fi wọ́n lẹ̀ lẹ́ni wọ́n lè padà láwọn ò withdraw case mọ́. Ẹni tó bà lórúkọ jẹ́ tó bú ẹ̀yin àgbàlagbà náà lẹ́dẹ̀ẹ́ máa sọ pé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ léyìí tí owó ò lè rà. So béèyàn bá náà borúkọ òun jẹ́ tó jáde tó bínú sọ́tún tó bínú sósì ẹni àrà lára ń tà ẹni tá àná lára ń tà ara ń ta wọ́n pé orúkọ táwọn fi àìmọye ọdún build táwọn bàbá wọn fi àìmọye ọdún fi build ẹ̀ kéèyàn kan wá dìde láàrin ọjọ́ kan kó wá bà orúkọ náà jẹ́. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ ṣírò ara wa wò tó bá jẹ́ pé bí ìwọ ni báwo ni ìwọ náà ṣe fi. So ẹ jẹ́ nítorí tọ́lọ́run àtúnṣe ni kẹ́ jẹ́ ká wá ẹ má jẹ́ ká tún dákún nǹkan tó wà ńlẹ̀. Bọ́rọ̀ ṣe wà yìí kódó di 26 of September ẹ má jẹ́ ká tún dá wàhálà ní ìsílẹ̀. Àwọn tí wọ́n ti ń bẹ̀bẹ̀ náà kán tún gbọ́rọ̀ sí kán tẹra mọ́ ẹ̀bẹ̀ bíbẹ̀ wọn láti lè fi convince complainant ní Okuta Agídí láti lè withdraw case entirely so that oníkálukú wà in peace and harmony. So bí ó ṣe jẹ́ nìyẹn. Bàbá bẹ̀ fún ọlọ́run bá wa san ilé san rẹ̀. Àmín. Ọ̀rọ̀ láti gbọ́ láti lọ́yà fún bàbá wa gẹ́gẹ́ bí èmi tó jẹ́ aláforíjì tó sì rẹ́dí láti foríjì